à ń pàgbò kálukú pàgbò tán ojú dá. ìwọ lọ́jọ́ iléyá pé ó olúfóònù pa akangéètì ẹnìkan kan ò bóde ẹ̀jẹ̀ sì ń sàn sùúrù níwájú tayín. à ń pàgbò kálukú pàgbò tán ojú dá. à ń para kúnmí à ń pa mọ̀sóró màálù làwà pa nínú ẹbí tiwa ẹran ti tán báyìí ọmọ èèyàn ló kù. Dr. Magbola kò sí wàhálà nígbà ọdún tí a kásẹ̀ ńlẹ̀ báyìí gbogbo ìwọ tó lẹ́tọ̀ọ́ láti fún mi lẹ́ran ọdún tó fẹ́ràn ọdún ránṣẹ́ àkáǹtì nọ́mbà ló kù tẹ́ ẹ mọ̀ béèrè báyìí ẹ mọ̀ pé ẹ ti jẹran ọdún ojú kálukú ti wálẹ̀ àwa tá a rówó pa àgbò tá a pa mọ̀sóró tó wọ́wọ́ ò ká adìẹ àwa náà pa pọ̀nmọ́ àti wàrà sóyà. àdúpẹ́ pé kálukú wa sọdún wa láyọ̀ nínú ilé kálukú wa Olódùmarè ó ṣé o ẹ̀yin tẹ́ ẹ wá lẹ́tọ̀ọ́ láti fún wa lẹ́ran ọdún tẹ́ ẹ fún wa àsìkò rèé láti béèrè àkáǹtì nọ́mbà o ẹ dákun torí Ọlọ́run lẹ́yìn ọdún náà ló tún kù o. torí pé ṣe tèmi ẹ. Gúdúgúdú ni bàbá ìlú àwa ni bàbá wọn.